pé. alájà wọn máa ń sọ pé omi lèèyàn ǹjẹ́ tí ẹ lè sọ bí ẹ̀yin àti Sisi Quadri ṣe ṣọ̀pàdé ara yín nínú eré yìí. bá a ṣe ṣọ̀pàdé ni wípé ìlú wo la ti ṣọ̀pàdé onípa ní àwọn eré kan tá a lọ ṣe ní Sisi Quadri tẹ̀ ń wo yẹn make-up ló máa ń ṣe ṣùgbọ́n kò sẹ́ni tààlà jẹ́ ajílẹ̀ yẹn kí ni àjẹ tí ò lè lò fi ṣe acting tó bá gbẹ́ nìkan mú báyìí wọ àwọn ìbejì ọ̀rọ̀ ẹ wọ bọ́n ṣe gbá wọn ẹ wọ bí sísá wọn ṣe jáde kò sí ẹni tààlà jẹ́ ajílẹ̀ tó lè gbà mú sísá ẹ̀ jáde bọ́n ṣe gbá Sisi Quadri náà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ọlọ́run fẹ́ wa lọ ọlọ́run mú sọ́dọ̀ torí pé tọ́lọ́run ò bá dé kó máa bọ̀ kò sẹ́ni tó lè ní kó máa bọ̀ kò sẹ́ni tó lè pa nígbà tẹ gbọ́dọ̀ òkú ẹ̀ báwo ló ti rí lára yìí. báwo ló ti ṣe fẹ́ rí kó máa dùn wá ní dùn wá torí pé ẹni ò kì í fẹ́ kẹ́ẹ̀ni òun kó lọ kò sí ẹni tó máa fẹ́ kéèyàn òun kó sí. nínú àwọn ìyàwó olóògbé Alhaji Ajílẹ̀yìn mélòó ló kùnà yín àti pé àjọṣepọ̀ wọn ló wà láàrin ó ti wá fún question kí ló dé tẹ̀ ṣe rìmárì gbàkànlájì torí pípa yẹn ṣe náà. ojú yín dàtún sí gúrégé báyìí. adúpẹ́ fọ́dọ̀ àwa wò ó pé ṣe mọ̀ pé ọmọ tẹ bá kọ́mọ lọ fẹ́ lò ní àfọwọ́gbá ọmọ lórí àfọwọ́gbá ẹ̀ torí pé àwọn kọ́nà fẹ́ yín láti sílẹ̀ ọ̀ àwa dúró tó pọ̀ náà la ṣe sọ wípé àjọṣepọ̀ wọn ló wà láàrin àtàwọn ìyàwó tó kù. àjọṣepọ̀ máa jẹ́ pọ̀ náà la ṣe bàtà láti wà láyé gan. alájà tí àwọn èèyàn bá fẹ́ pè ǹjẹ́ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. nọ́mbà mi ni 08052358539. èyí tó dàbí ẹ̀ ni pé tí máa fi káàdì ẹ̀ ńlẹ̀ ni pé àwọn tó fẹ́ kọ́ eré orí ìtàgé ǹjẹ́ wọ́n lè wá sọ́dọ̀ yín. wọ́n lè wá sọ́dọ̀ ẹ máa ń kọ́ àwọn eré orí ìtàgé dáadáa. káṣẹ tíátà yìí wọ́n ń gbé sí láti wọ̀. ẹ bá wa pẹ̀lú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08052358539. ẹ ṣeun.